Omo ko ma we te ma bú mi nbe torí mo rí pé kò sọpọlọ lórí yín. Ta ni ọ́ tí mi ò lè sọ pé bàbá Almoroof yẹn ta ni ẹ́ kí léèjì ẹ́ ṣé o mọjọ́ orí tèmi ní òpònú ẹlẹ́nu bí ajẹ́. Àwọn ọmọ bàbá wa Aláàfin Adéyẹmí kẹta ni wọ́n ti bàbá Aláàfin owó adé ti sìn yìí. Torí Almoroof ó ti ju lámbà sílẹ̀ tó jẹ́ pé lámbà yẹn ò lè tán láyé. Mo ti tẹnu mọ́ pé èyí lẹ kẹran ko lọ́gbọ́n o nítorí Ọ̀yọ́ ló bu tàkúté Ọ̀yọ́ ló dẹ tàkúté tí ò fi yẹ̀pẹ̀ sí. Ẹ fi gbogbo pé ilẹ̀ jùyọ̀ kan lẹ̀lẹ̀ ẹ fi lẹ̀ lọ be humble. Ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé èmi ni mo fà yẹn àdàbí tó bá jẹ́ èmi ni mo fà. Ẹ̀yin nìkan Aláàfin nìkan ni ó ti jẹ́ kí ìfẹ́ wà ní gbogbo ilẹ̀ Yorùbá ṣé ẹ ti jẹ́ kí ìrẹ́pọ̀ wà gbogbo ọba tó kù náà gbà fún wọn ní ìrìṣà ṣùgbọ́n ẹ̀yin nìkan yìí náà ní kí ló dé. Gbogbo ìdáhùn bàbá ẹlẹ́bùrú bọ́n jáde àwọn tó yẹ kán tún nǹkan ṣe gbogbo àwọn bàbá yẹn kò wá sí nǹkan kan ẹ má jẹ́ ń lo èdè àgọ̀ fún wọn. Ẹ má jẹ́ kí àwọn Ààrẹ Almoroof kọ́ tì yín mọ́. Dágbàjá máa rí ààrẹ ìwà ló fà orí yín burú ṣé nítorí mo lálàáfin lórí ọba ṣé yẹn wá jẹ́ tuntun ni. Àmọ́ ṣe wá rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọ̀tẹ̀ fún Aláàfin tí kò mọ̀ yín rí gbogbo ọjọ́ tí ọmọ yín bá ti ṣoríire wọ́n máa dìtẹ̀ ikú ni. Ìtàn tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọ̀hún tí wọ́n gùn lé òun ni wọ́n ń tẹ̀lé. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Bí a bá fa gbùrù ó dá mi lójú pé gbùrù ó padà fagbọ́n ni o nípa ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ èyí tí ó gbalẹ́gbòkò tó ràn bí iná ọyẹ́ ó náà ni àwọn èèyàn ti wá jáde gbayagbaya lórí ẹ̀ ṣùgbọ́n ní báyìí o ààrẹ Almoroof ti wá jáde gbayagbaya lórí bí gbogbo èèyàn ṣe di ẹ̀bi kíní ọ̀hún rù nípa bí wọ́n ṣe ń sọ wípé òun ló dá kíní ọ̀hún sílẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ibi tó ti sọ wípé Aláàfin t'Ọ̀yọ́ pé ìdí kẹ́nikẹ́ni bẹ́ẹ̀ sì ni kò lè dọ̀bálẹ̀ wípé Aláàfin Ọ̀yọ́ náà ni olórí ọba fún gbogbo ọmọ Yorùbá káàfàtà ilẹ̀ Yorùbá débi pé òun náà ni wọ́n ti gbè sínú ọba Ọ̀wọ̀ Adé tó jẹ́ Aláàfin t'Ọ̀yọ́ tòní ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ ti wá sojú wọn nípa pé ó ti wá di mímọ̀ gbayagbaya wípé ọba Adéyẹmí kẹta èyí tó gbéṣẹ̀ òun náà ni ló gbin ìgbìkúgbìn sínú ọba ìyẹn Ọ̀wọ̀ Adé nínú ní báyìí o ààrẹ Almoroof ti wá jáde lórí ọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni ó wá ní pé ẹni tí wọ́n ń pè ní Tani Ọlọ́run ó ní ó ń ṣe prógráàmù kan o nínú èyí tó ti tàbùkù òun Tani Ọlọ́run ti wá jáde gbayagbaya láti fèsì ẹ̀ padà bẹ́ẹ̀ bá gbàgbé Tani Ọlọ́run ni ó sọ̀rọ̀ kan nígbà kan èyí tí wọ́n gbé lọ sílùú Ìlọrin tó sì lọ ṣẹ̀wọ̀n nílọrin nígbà náà ṣùgbọ́n dé o ó wá dé sí òun padà bẹ́ẹ̀ ni màmá kẹsẹ̀tì náà ò gbẹ́yìn wọ́n dé sí kinní ọ̀hún padà fún ààrẹ Almoroof ààrẹ Almoroof náà ti wá tọ́lẹ̀ láfọlọ́run ṣèrí wípé kinní ọ̀hún òun kọ́ ló ń dálẹ̀ ọ̀wà ni gbogbo ẹni tó bá ń sọ pé òun lòún dálẹ̀ òní tó bá fẹ́ kí ayé ọba Ọ̀wọ̀ Adé kórí báṣubàṣu báyìí ọ̀wà ti sọ pé bí ó ti rí fún wọn rèé o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ ńbẹ ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ ń ò lè kà tán torí pé ohun tó wà nínú ìwé ìròyìn kọjá ń tá a lè fẹnu ka o tọ̀ bó wá jẹ́ gbà ọkọ lẹ́yìn wò wá abẹ́jọ́lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn ń bẹ̀ yín ni o ẹ bá wa dọ̀rẹ́ ẹwà náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé o láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹjá ṣí àkíní ọ̀hún ẹjá pé kálẹ̀ o ká gbọ́ èsì ọ̀rọ̀ ààrẹ Almoroof kí wọ́n gbọ́ ohun tí Tani Ọlọ́run fi dá padà fún un àti màmá kẹsẹ̀ àti arákùnrin kan èyí ni tí Ọlọ́run fún lọ́gbọ́n tó pọ̀ láti sọ àwọn ọ̀rọ̀ ọ̀hún ẹ̀já ṣíà ẹ̀ ẹ̀já subscribe síbẹ̀ ẹ̀já pín kálẹ̀ tó ló bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tí yín ó di sí oníkànnì yìí. I will continue saying this bàbá Aládọjà àgbàlagbà ní àdẹ̀nígbàdúrà ká síwájú yín lọ ẹ̀yin bàbá wa náà lè máa lọ àwọn máa tẹ̀lé tó bá yá àwa náà máa lọ àwọn ọmọ wa máa wà ńlẹ̀ tó bá yá àwọn ọmọ táwa náà bí máa lọ àwọn ọmọ wọn máa wà ńlẹ̀ ẹ̀dákẹ́dà tó bá ń gbàdúrà kọ́mọ ẹ̀ kú síwájú ẹ̀ kò ní nǹkan kan tó ń rò nílé ayé ẹ̀ nìyẹn torí gbogbo wa náà la dágbára kú bọ́ bàbá mo mọ̀ pé bàbá Aládọjà lè ṣe èmi tí mò ń lu ni lójú kan mo mọ̀ nǹkan tí mò ń sọ o mo mọ̀ pé bàbá wa Aládọjà wọ́n lè ṣe he can do it láti jẹ́ kí gbogbo ẹ̀ lọ nǹkan tí mò ń expect okay rotation fine nǹkan tí mò ń expect pé bọ́lá ṣe lọ kí bàbá Aládọjà gẹ́gẹ́ bí politician tó tún lẹ́nu tó jó lóṣèlú bàbá Olúbàdàn wa ní Ìbàdàn kábíyèsí àwọn ni mo rò pé ó yẹ kán ṣe even if Aláàfin Ọ̀wọ̀ Adé tó bá ṣe anything wrong ẹ lè pè sí ọ̀dà pé ọmọ mi ó ṣe nǹkan tó ṣe yìí kò dáa lóòótọ́ ó fi pò jù mí lọ bọ̀ ọjọ́ orí àgbà àti position ni mo fi jù ẹ lọ owó gan mo fi jù ẹ lọ tó bá wá pẹ̀lú Aláàfin sí àkíyèsí lẹ́yìn tí sinero yẹn happen kò bá dáa but insult ni fún bàbá Olúbàdàn gangan fúnra rẹ̀ insult dẹ̀ ni fún Aláàfin ní situation tí nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwa máa continue bàbá Olúbàdàn fi Ìbàdàn land ẹ lọ ṣàtúnṣe kí ọ̀rọ̀ yìí parí mo mọ̀ pé tẹ́ ẹ bá pe
bàbá wa Bọ́lá Ahmed Tinubu lẹ́ni bàbá Bọ́lá Ahmed Tinubu wọn ni kẹ́ lọ ṣe àtúnṣe ẹ̀yin ni àgbà táwa tún ń rí torí mo ti gbogbo lẹ Yorùbá gbogbo táwọn bàbá ẹlẹ́bùrú bọ́n jáde àwọn tó yẹ kán tún nǹkan ṣe gbogbo àwọn bàbá yẹn kò wá sí nǹkan kan ẹ má jẹ́ ń lo èdè àgọ̀ fún wọn àwọn bàbá yẹn ò wá rorí kankan mọ́ ọkàn ń dàrú sí ni wọ́n dẹ̀ ń lé lẹ́kẹ̀sì burúkú fún àwa tá a jọ mọ́ kí ló àwa yìí tẹ́ tágbájá máa rí ààrẹ ìwà ló fà orí yín burú ṣé nítorí mo lálàáfin lórí ọba ṣé yẹn wá jẹ́ tuntun ni ọlọ́run ààrẹ ìṣọ̀kan máàlù yẹn mi rò pé máa yẹn gbádùn o ààrẹ tó o bá forúkọ mi sí ẹ lè ta bẹ́ẹ̀ni ta lọ́lọ́run tó o bá gbé píkṣọ̀ mi kó o fi ṣe ṣó o lè lérò wò bọ́n mo kàn máa ń wọ ẹ̀jẹ̀ máa bú mi bẹ̀ torí mo rí pé kò sọpọlọ lórí yín torí ẹ tó bá ní làákàì irú ta lọ́lọ́run yẹn ò ní bọ́ta kó máa bú èmi ṣó 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe fún ẹni bóyá tún sọ ṣọ́kán kí ló ṣe fún mi èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ lóòótọ́ ojú mi lọ mo gbà kó ojú mi lọ bọ́ta lọ́lọ́run àwọn tó máa ṣe tó jù yẹn lọ fún ẹ ń bọ̀ ẹ lọ wo ṣó ẹ ó sọ̀rọ̀ lórí fóònù ó fi píkṣọ̀ mi ṣe ṣó ń bá mi sọ̀rọ̀ ẹni àmúdẹ̀ pé mo tún pé ṣé mo ṣe nǹkan tí ò dá ni pé mo dẹ̀ lọ sórí gbogbo ẹ̀ kó pé tó bá jọ pé kò bá da mo dẹ̀ record 1 minute bí wèrè ṣe sọ pé mo ń threaten òun nìyẹn o nǹkan tí mo dẹ̀ sọ ó ti kó kúkú play ẹ̀ mo láyé ẹ má fi mi ṣe show mọ́ mo ní nǹkan tó ń wá ẹ̀ mo nǹkan tó fẹ́ ẹ̀ wá rí nǹkan tí mo dẹ̀ mí wá rí ni pé màá charge ẹ sí court nítorí defamation of character ni for you to pick somebody's phone for somebody's picture online or somebody go space mi ni èmi ni mo ní fídíò mi tí mo ń ṣe ẹni tó bá gbé tí ò bá sọ̀rọ̀ dáadáa lórí mi mo ní authorization láti mú wálẹ̀. Almoroof agbésí ọ̀rọ̀ ẹranko sí ẹranko èmi ó jẹ́ fún lẹ́sìn ìdájọ́ kan. ṣé wọn pé mo ti wọ́ọ̀nù lálákọ̀ọ́kọ́ balùkù yẹn ṣé wọn pé mo ti wọ́ọ̀nù lálákọ̀ọ́kọ́ mo ti wọ́ọ̀nù lẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta fi tó bá ti ṣe show. ṣe gbọ́ ó ṣe show kan fún mi gbà kan ṣé máa wo tí máa ti ṣe fún program àwọn màmá respect bọ̀bọ̀ yìí o ìní ń bu mi ò búrí mo wá ṣe program kan ó wá ṣe program kan fún mi nínú program tó ṣe fún mi yẹn ó wá sọ wípé èmi ìgbà yẹn èmi wà lọ ni àwọn làwọn support mi làwọn ṣe gbá kan èmi bí mo ṣe wà yẹn màá tún padà dẹ̀wọ̀n bóyá ó sọnù fún program yẹn nìyẹn program yẹn ti máa rí màá play ó lé mi ó tún padà dẹ̀wọ̀n after that program tó ní yẹn wọ́n tún mi gbé máa padà dẹ̀wọ̀n yẹn mi sọ̀rọ̀ kan àìsàn kankan ìgbà yẹn ló wá fún ní ego sin ó ti pé àtàwọn Ọlọ́run kí ni ọmọ tí máa pẹ́ tí máa halẹ̀ mọ́ èmi lọ́wọ́ halẹ̀ mọ́ orun agbẹ̀ bí brush 2 inches kí ló ń sọ kí ló ń wí àwọn gbọ́ wíru ìmọ̀mọ́ tí ṣe bàbá yìí ṣé astẹ́gùn Amẹ́ríkà ló wá fẹ́ ṣe lórí tó báyìí ó wá ń dúnkòkò mọ́ mi lórí fóònù láì pọ̀ lórí fóònù fún mi ẹ̀yin ẹ gbà mí lọ́wọ́ àlè Almoroof o ẹ gbà mí lọ́wọ́ rẹ o ẹ gbọ́. Tani Ọlọ́run ṣé wọn pé mo ti wọ́ọ̀nù lálákọ̀ọ́kọ́ balùkù yẹn ṣé wọn pé mo ti wọ́ọ̀nù lálákọ̀ọ́kọ́ mo ti wọ́ọ̀nù lẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta tó bá ti ṣe show bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi sílẹ̀ jẹ́mi ni wọ́n bá sọ̀rọ̀ sọ Almoroof tí bá wo ọjọ́ orí ẹ̀ ìwà àtàkọ́bí mi lẹ́gbẹ́ ṣé wọn pé mo ń pẹ́ ọtí kan tó fẹ́ yẹn máa fún ẹ sọ pé ìwà Almoroof yẹn orí ẹ̀ burú ni ṣé wọn bá mi ṣe ẹni ṣé mo pọ́ èmi àti ẹnì kankan pọ̀ níní sọ ìwọ lè máa sọ̀rọ̀ báyìí olórí púpọ̀ wa rẹ̀ ń jọ́ tó ń mú ẹ àmọ́ nǹkan tá a ṣe àmọ̀jà táwa jà lórí íńtánẹ́ẹ̀tì fún ẹ èmi yìí mo mọ̀ nǹkan tí mo stand mo mọ̀ bí ṣe stand tó èmi ni wọ́n fi ń pa tó lórí burúkú ni ẹni jẹ́mi àti ẹwà lu ẹgbẹ́ ni ta lọ́lọ́ àbí ta lè sọ àbí kí náà pè é gbọ́ngàn tó fẹ́ yẹn máa fún ẹ tó bá rò pé máa jáde fún ẹ kò lè ti torí mi lówó mi ní ṣe gbọ́ngàn tó fẹ́ yẹn gbọ́ngàn á fún ẹ. ẹ ṣe àdúpẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí ààrẹ Almoroof sọ lórí inú program kan tí mo ṣe mo wá àdẹ́sùn òun àti ìwọ Almoroof yẹn màá tún play bó ṣe ń sọ ẹnì kan ọmọdé màrú lèmi mo màrú jẹrẹjẹ lọ màá tún play bó ṣe ń sọ ìwà àmọ́ fún lẹ́sì mo kàn pọ́ play ẹ̀ kẹ́lẹ́ bá gbọ́ ìbínú tó fi sọ̀rọ̀ yẹn lórí pé kíni lórí pé ó ní mo àdẹ́sì òun àti ìwọ Almoroof yẹn gbogbo àwọn tí wọ́n sọ wọ́n ní ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mọ́bìnú wọ́n ní àwọn ọmọ Ọ̀yọ́ kan wà wípé ogun onímọ̀ ní ìgbéraga wọ́n sì mọ́ jẹ́jẹ́ ọjọ́ orí a sì láwọn ẹ̀kọ́ gidi lọ́jọ́ àwọn Ọ̀yọ́ mọ̀ dáa gan Ọ̀yọ́ dáa gan àwọn èèyàn tó ní ìgbéraga ọmọ àlè Fúlàní ni wọ́n ní ìlú ọmọ yẹn sọmọ bíbí Ọ̀yọ́ àwọn ọmọ ọkọ Ọ̀yọ́ wọn ní ìgbéraga Ọ̀yọ́ ló wà wọn bú ju àwọn ọmọ ọkọ yìí ò ní ìgbéraga ṣùgbọ́n àwọn Fúlàní inú wọn àwọn tí Fúlàní ti ẹlòmíín náà wà táyé pé kìí sọmọ Ọ̀yọ́ ó kàn rí pé ó kọ Ọ̀yọ́ ó dún dákú máa pọ̀yọ́ mọ́ọ̀yàn lífi pẹ̀lẹ́ lọ́yọ́ ajé ń gbọ́ wájú o ìmọ̀ ríru eléyìí rí táyì sọ̀rọ̀ sí ọ yọ àmọ̀tà gbágbá àmọ̀tà báwo ni Almoroof wọ náà wọ́n mọ̀ sí lọ́tì fún wèrè o Amẹ́ríkà wọ́n ṣèyàn fún físà o. bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi sílẹ̀ jẹ́mi ni wọ́n bá sọ̀rọ̀ sọ Almoroof tí bá wo ọjọ́ orí ẹ̀ ìwà àtàkọ́bí mi lẹ́gbẹ́ ṣé mo pé mo ń pẹ́ ọtí kan tó fẹ́ yẹn máa fún ẹ. ṣe gbọ́
ó ní tóun bá wọ ọjọ́ orí mi wọn àtàkọ bí mi lẹ́gbẹ́ táǹbọ̀ ìdájọ́ ọjọ́ orí sódì ó pàwápọ̀ wọ́n ní ta ní ọkọ mẹ́rin ni àbá lọ pàtí wọn ní pé ta ní ọkọ jókòó ṣé lè ṣàgbàdùn sà ṣé ẹ mọ́ ronú ó ní ti bá wọ ẹgbẹ́ ìwà àtàkọ́ irú ẹgbẹ́ wọ́n ti mọ̀ yín wọ́n ní ìlú yín wọ́n lọ́jọ́ ojú wọ́n níjọ́ ọjọ́ orí lẹ́mọ́jà sáwọn èèyàn wá parọ́ báyìí ìgbéraga ní ìgbéraga lẹ̀ ta ni ọ́ tí mi ò lè sọ pé bọ̀bọ̀ Almoroof yẹn ta ni ẹ́ kí lè jẹ ṣé o mọ́jọ́ orí tèmi ní òpònú ẹlẹ́nu bí ajẹ́ èmi wá lọ sọ pé ló ń sọ pé lòmí wá lòun ṣépè fún kò ní yẹ ẹ̀nà bàbá rẹ ọ̀bọ. èmi àti ẹnì kọkọ pọ̀ níní sọ ìwọ lè máa sọ̀rọ̀ báyìí olórí púpọ̀ wa ní ẹjọ́ tó ń mú ẹ àmọ́ nǹkan tá a ṣe àmọ̀ ìjàdá wájà lórí tálẹ́tì fún ẹ èmi yìí mo mọ̀ nǹkan tí mo stand mo mọ̀ bí ṣe stand tó èmi ni wọ́n fi ń pa. òpònú kókó bàgà kí ló stand òun fídíò mi create content káàmì lè bá àmọ́ náà wọ́n yìí ti mọ̀ òun fídíò mi create content kó lè bá àmọ́ ṣe dákọ̀ àwùjọ kan tó send owó sí wípé lọ́yà ní ẹgbà o ó yá kí ní kọ̀mílẹ̀ fi support ìtàlọ́ lọ́wọ́ dákọ̀ ẹ̀ kó send sí tẹ̀ sí mi ìjọ́ ẹ̀ tá a pàdé níbi ebi òkú ìyá Sánìgbò àwọn tó ń jókòó sórí tébù ẹlẹ́yà TV tọ́jọ́ jókòó sórí tébù ó ní mo rí mo lọ kí náà lónà fi kí mi la fi dìmọ́ra níbi òkú ìyá Sánìgbò ẹlẹ́yà TV àwọn èèyàn gidi mo lọ kí àtọ́bà ògbóni bàbá mi dáadáa kẹ́ẹ̀pẹ́ láyé ṣé wọ Almoroof tá mọ̀ yẹ tá mọ̀kòlù ẹ lọ́yọ̀ọ́ wọ́n wà lọ́wọ́ wọ́n pẹ́ ọlọ́fà ọ̀fà ó tún dé nẹ́fọ́nẹ́fọ́n su ó fọ́nná ó gbàgbé iṣu àti iná ó kún gbogbo ẹ̀ dànù ó ponú ọwọ́ ànájú bí ọ̀bọ bó ti ní ìsọ̀rọ̀ sí ọmọ ti ní ta ọlọ́run ó lẹ́ẹ̀kẹ́ ìbú kékeré ó wá ń pè mí ó wá ń lòun fún mi ó sì wá ń sọ bí ẹni wípé ó ní pankánú àṣeyọrí mi tó ní pankánú àṣeyọrí mi rí ni ṣé fámìlì ni wá ni ló sì ń bá mi jàjọ ọjọ́ orí ìwé àjàkọ́ bí mi ẹgbẹ́ ọ̀dẹ̀ dèdè ní amukun mẹ́kọ kò sí ń gbọ́mọ́ mi lórí fóònù bí ẹni kó lóra fóònù fún mi ṣé wọ́n lọ sanwó pólì mi ni àbí wọ́n lọ sanwó secondary school wọ́n lọ sanwó IMD tí mo lọ ó ti wà yóò lò nípa nu ayé mi ẹgbẹ́ gbọ̀pá tó lò ní ẹjẹ́ jẹ́ pẹ́ iwájú. mo ti rí kó fẹ́ kọ́ máa fún ẹ wàá mọ̀ pé ní tí ò bá ta síyàn èmi ló sọ pé ìwà Almoroof yẹn orí ẹ burú ni ṣé wọ́n bá mi ṣe ẹni ṣé mo. orí bàbá ẹ burú orí bàbá tó bí ọlọ́mọ orí ẹ burú orí bàbá ẹ burú èmi ló ń tẹ́sìn ló wà fi ọ̀rọ̀ mídíà tẹ́sìn mi pé o ti ẹ̀mọ̀ pé fídíò yìí máa gbé wá mídíà mo ti ọkọ̀ bá fún ọ lésì nǹkan rọ̀ máa rò pé mímọ̀ fún ọ lésì nǹkan rọ̀ torí àmì ẹtí ni mọ̀ fún ọ lésì nígbà jẹ́ pé mo ń wò bí ẹni pé bọ́bọ̀ yìí ó sáà ní fọ́lọ́wà jùlọ ayé mọ̀ mí jùlọ ṣùgbọ́n ìwọ náà ti ẹ mọ̀ fi kọ́ńtẹ́ẹ̀tì ó ti ẹ mọ̀ fi ọ̀rọ̀ kábíyèsí Aláàfin ìwọ náà ti ẹ mọ̀ fi kó fọ́lọ́wà fọ́lọ́ ètò òsìkò dání náà nígbà kéèsì mi ojúmọ́lẹ̀ ń ṣe fídíò ó fi kó fọ́lọ́wà ni ṣé ìwọ lọkọ ìyá mi ni tó bá mi jàjọjọ́ orí ṣé òun gbà ọmọ ẹ secondary school ni ṣé ọmọ iléèwé tí mo lọ ni ó kàn fojú dagéjẹ náà nípa ọmọ yìí ọmọ mi yóò jẹ bí lè bá kan lé ìyá lónìí yàtọ̀ síra wọn ni dáhùn àbúrò rẹ mọ ọ dáhùn àbúrò rẹ mọ ni àwọn ètí yẹ bí ọ dàmọ ìyá tó bí mi kọ́ ló bí ọ respect tó bá lè respect colleague ẹ ọ̀rẹ́ rẹ ló respect mi àbẹ̀wò ń wèrè tẹ́ ẹ wá kápárù bí ẹyẹkẹyẹ ṣé èmi yẹ kí n sọ pé ó fẹ́ mọ fún mi create content ni àbí wọ́n lè mọ̀ fi create content wọ́n dàbí 31,000 dànù lórí follower mi ní YouTube ṣé ọmọ tó tẹ̀kẹ̀yàn kí n tó ní subscriber YouTube ṣá ṣé ọmọ tó tẹ̀kẹ̀yàn ṣé YouTube ti jẹ́bi tó ti wá mọ́ sàwàdà wà dọ̀wẹ̀kẹ̀ wájó àbí wá create content bàbá àṣàlà táwọn yóò kà mọ́ wò àwọn tọpọlọ wọn pé lóhun YouTube àwọn tọpọlọ wọn pé kí wọn tó wá lókè wá tó ní 40k ní YouTube yẹn bí ẹ kó wọn pé kèsì sí ọjọ́ kan so lọ wò fún ẹ lọ wò subscriber mi èmi ìwé mi yẹn nú àwọn sọ pé ìfẹ́ mọ́ fi create content lọ ṣàgbéjẹmọ́wọ́ mo mọ́ pọ́n lẹ́nu fídíò tẹ́lẹ̀ ó ti wá wáṣọ ẹ̀tẹ́ ní ìsìn báyìí ó ti ṣàgbàdúmọ̀dì adìẹ tí ó sa ọjẹ wọn ò lè lẹ́gbẹ̀rún adìẹ tí ó sa ọjẹ ó ti ṣàgbàdúmọ̀dì adìẹ ó sa ọ̀ àmúṣẹ bẹ̀rẹ̀ fún ọ ni ó rí mi wò bí ìran ó fẹ́ lè sáré kó l'Amẹ́ríkà ó fẹ́ lè sáré kó l'Amẹ́ríkà tó sàwọn Nàìjíríà torí mi mo ṣe bẹ̀rẹ̀ fún ọ ni èmi tí bá kókóró pẹ̀yẹ̀ dání kò ní bọ́ sọ́rí gbé sọ́wọ́ mọ́ta ọlọ́mọ àwọn èrè sáàmọ̀ ṣe sùúrù ọ̀rí gbá tí mo kọ́kọ́rọ́ pàájà níbẹ̀ lò dání ni mo kọ́ mo fún dídí tí mo kọ́ kọ́lọ́pọ̀ bàbá olójú kíníkà mùfùtí bàbá mùfùtí bàbá olójú ológun ẹ̀lẹ́ni lógún tí mo kọ́kọ́rọ́ pàájà dání kò sẹ́ẹ̀ tí mo kọ́kọ́rọ́ pàájà dání tí ò kéro rà má wọ̀rí. èmi ò tírẹ́tì náà o
bọ̀ lẹ́yìn eléyìí sì máa ná owó máa gbé mo ní olóní followers jù mí lọ ó mọ̀ pé wèrè máa ń ní followers jù èèyàn gidi lọ dídìrín á ní followers tẹ́ bá rí ìwọ jẹ́ kó sọ bí tó ti ń tọ́ bọ̀dì ń sìn tó ti ń gbọ́yàn jáde ẹ̀ẹ́rẹ́rò ń bẹ̀ rẹpẹtẹ ibi tó ti sọ̀sọ̀kúsọ ẹ̀ẹ́rẹ́rò ń bẹ̀ pé ẹ̀yin ẹ jẹ́ ká sọ ọ̀kan tó mọ̀gbọ̀n orí wa you won't find somebody there I'm talking experience làwọn fi ń sọ̀rọ̀ ó ti yé bọ̀ṣúwárí page ẹ̀yẹn eléyìí ó ti pé mo ń dẹ́rù bẹ̀ Facebook gan gbọ́ eléyìí òun gbé picture mi ó fi ń ṣe show mo lè gbé wálẹ̀ gbogbo followers tó níyẹn ọdún méjì ò ní rí padà wọ́n ti ṣe fún mi rí náà ṣèbọn gbé page mi wálẹ̀ ní mi tí mo ti wà ní 700,000 plus tó rẹ pé mo á struggle láti rí 200 yẹn ṣe ó ti ń lé ní 4 years tí mo fi rí but if you continue doing it wàá find ara ẹ ní ibi tó fẹ́ èmi ò threaten ẹ o èmi ò lè kidnap o dúró àwọn brother ẹ tó pè tó ní kọ́ máa threaten mi káwọn náà threaten tẹ́mi bá bọ́ tán sí ti bá play 10 minutes voice message yẹn wàláì lọ́ọ̀yà tó máa pè wípé ààrẹ let me handle this case ó pọ̀ ó fọ America threaten èmi tó jẹ́ citizen ni mi kódà yẹn tó sọ pé wọ́n lọ bẹ́ mi jókòó citizen tẹ́mi gbé wá láti ìlú Nàìjíríà tí mo dẹ̀ ṣe exam tí ó sì pé mi kàwé wọ́n ní illiterate la wá àti gbọ́ bọ́ bàbá wa Olúbàdàn fi Ìbàdàn I will continue saying it ẹ lọ bá wa tún àyè kíní ṣe má jẹ́ ó bàjẹ́ lórí yín ọmọ yín náà ni o Ààrẹ Almoroof mo ti sọ èmi ò ní bá Ìbàdàn jà o mi ò dẹ̀ ní bèèbú bọ̀ tó bá dàbí èbú bẹ́ẹ̀ ẹ dáríjì mi nítorí pé nobody above mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sí ẹni tí ò lè sísọ tó bá dẹ̀ ti sọ báyìí ọ̀rọ̀ ti jọ lọ́rọ̀ lọ kò ṣe kó mọ́ generation tí àwọn bàbá wa start mọ́ àwọn ọmọ èèyàn lọ́wọ́ sìn wọ́n ti wá start engine yẹn àti paná kíní yẹn ó wá lè èmi àbọ̀ ọmọ Ìbàdàn mi àbọ̀ àwọn tiẹ̀ lálàájá kan ìyẹn tiẹ̀ fọ́ọ̀nì sí mi gan kódà ó ló fọ́ọ̀nì sí mi jù àṣé nǹkan tó ń sọ ń ta àṣérò àlájà yẹn náà ń gbẹnu sí àdè tí mo ra ń lọ bí 7, 8, 9 years. torí Almoroof ó ti ju lámbà sílẹ̀ tó jẹ́ pé lámbà yẹn ò lè tán láyé ó sì lẹ́gùn lé bàbá ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀. bàbá Olúbàdàn ń bọ̀ ẹ tiẹ̀ wo ọjọ́ orí wọn ká tiẹ̀ lẹ́ joyè Aláàfin ọ̀ ẹ síwájú wọn joyè ẹ wo ọjọ́ orí wọn ẹ wá jókòó ẹ wá sọwọ́ báyìí. èmi gan ò lè bá yín lọ́wọ́ ọrú ẹ o ẹ má jẹ́ nǹkan yìí torí Olúbàdàn ọba ńlá kan odidi ìlú ńlá kan mà ní nínú gbogbo Áfíríkà pátá ìlú tó tóbi jù tó jẹ́ pé ó tóbi láàrin ìlú tá a bá fẹ́ wo Áfíríkà Ìbàdàn ni. ọmọ Ìbàdàn ni mo forúkọ bó láṣìírí tó bá gbọ́ àmà wò èmi ò ní nǹkan kan tí mo fẹ́ jà ọ̀tọ́ bá ń sọ Olúbàdàn ìwọ gọ́gọ́ fúnra rẹ̀ ìwọ alájà ìwọ gan mọ̀ pé Olúbàdàn lè tẹ́rí sí ọ̀rọ̀ Aláàfin ọ̀rọ̀ yé ni a máa ní lọ́bẹ̀ lẹ́ni ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé èmi ni mo fà á yẹn àdàbí tó bá jẹ́ èmi ni mo fà á àmọ́ ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe ọ̀tẹ̀ fún Aláàfin tí kò mọ̀ yín rí gbogbo ọjọ́ tí ọmọ yín bá ti ṣoríire wọ́n máa dìtẹ̀ ẹ̀kú ni torí tó bá ń dìtẹ̀ ọmọ yín ò ní gbádùn tẹ̀ tó bá wà wàláì nítorí pé mo rí kíní ibi pé ẹ sọ di ọ̀tẹ̀ mi ìfẹ́ máa dárúkọ olùbọ̀tà àwọn ìlú méjì kan wà nílẹ̀ Yorùbá particularly apart from Ìbàdàn àtọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ o mi ìfẹ́ máa dárúkọ torí mo ti ní kọ́rẹ̀ pẹ̀lú àwọn kan adẹ̀ ti settle àwọn yẹn gangan ni the main problem wọ́n fún ká lórí Facebook wọ́n jẹ́ sọ ọkọ̀ fún yín I will continue repeating myself mo rí ta lọ́lọ́run ó bú mi gbogbo yín tẹ́ wà lórí ibi àtẹ̀ntẹ̀ ló ń support ta lọ́lọ́run lórí page ẹ̀ bẹ̀rù Ọlọ́run nínú gúrùpù tèmi wà nígbà tán mu àwa dáwó bẹ́ẹ̀ ni Oòduà in diaspora adáwó mo ṣe show fún lẹ́ẹ̀márùn ìgbà tó wà Aláàfin dé èmi ni ta lọ́lọ́run fi ń pa so ìwọ tó bá máa gbìyànjú fún yàn gan téèyàn bá ní ifá gan kéèyàn kọ́ máa consult ifá kó consult oracle tó máa ṣe nǹkan kódà tó bá fẹ́ gbìyànjú nǹkan kan fún ọ̀rẹ́ ẹ̀ rówó ẹbí ẹ̀ rówó ọ̀rọ̀ sí ti ni o ẹ tó súnmọ́ ẹ tó jọ́ ọ̀rẹ́ ẹ̀ gangan rówó mọ irú ọ̀rọ̀ tó máa sọ fẹ́ lómi irú alájà kan tí ó lọ́rọ̀ kan tí mo sọ fún ó fi ọ̀rọ̀ yóò tún fi tákù mi nínú voice ẹ̀ ó máa gbọ́ ọmọ Ìbàdàn ni ó wà ní Canada á gbọ́ èmi ò ní bàjà because tó bá pé bó ṣe ń bá mi sọ̀rọ̀ lórí fóònù ni tí bá ní kí n disrespect ẹ kò ní like mi rárá àdín ó mọ̀ bọ̀ èmi máa tẹnu mọ́ ṣe rí ọ̀rọ̀ Aláàfin àti Onírìṣà tí àwọn èèyàn fẹ́ sọ di nǹkan ọ̀rọ̀ Aláàfin àti Olúbàdàn tó fẹ́ sọ di nǹkan yẹn kò ṣe tọ́ ni ó lọ ẹ má wọrí mo tún tẹnu mọ́ pé èyí lẹ kẹran kó lọ́gbọ́n o nítorí Ọ̀yọ́ ló bu tàkúté Ọ̀yọ́ ló dẹ tàkúté tí ò fi ẹ̀pẹ̀ sí
bàbá wa Aláàfin Ọwọ́adé ẹ má jẹ́ kí àwọn ọmọ bàbá wa Aláàfin Adéyẹmí kẹta kí wọ́n tì yín sí nǹkan tí ò dáa torí allegedly mi ò dẹ̀ ní kẹ́ máa sùn wa I'm ready gẹ́gẹ́ mo sọ ṣáájú pé mo ready láti face anything coming out of this. àwọn ọmọ bàbá wa Aláàfin Adéyẹmí kẹta ni wọ́n ti bàbá Aláàfin Ọwọ́adé ti sìn yìí ṣùgbọ́n téèyàn bá dé orí ipò téèyàn bá dé nǹkan èèyàn máa ń lo ọgbọ́n tiẹ̀ ní bàbá èèyàn kì í wo pé kí ni tẹ́ni tó wà níwájú mi ti ṣe èèyàn máa wù mú dáadáa nínú tó ṣiṣẹ́ ṣùgbọ́n èyí tó bá kú díẹ̀ káàtó èèyàn á fọpọlọ gbé láti ṣàtúnṣe lórí ẹ̀. bàbá wa kábíyèsí Ọwọ́adé Aláàfin ẹlẹ́wọ̀ ẹ̀tù ẹ̀ kì í ṣe ẹni àrífín nílẹ̀ Yorùbá kò sẹ́ni tó yẹ kó máa rí nífín torí pé processing tó fi hàn yín ó jẹ́ ẹ̀kọ́ tó dùn mọ́ gbogbo ọmọ kóòtù òjìrénú ṣùgbọ́n àwọn ọmọ bàbá wa Aláàfin yìí wọ́n ń tì yín sínú ẹ̀tẹ́ àti àbùkù bóyá wọ́n fẹ́ kẹ́ tètè jábọ́ ni kọ́ lè gorí ipò ni kò yéèyàn. ìdí yìí ni màá fi pé àkọ́kọ́ kí n tó pe ẹni yìí mo ti wo fídíò yìí pé ohun tó ṣẹlẹ̀ tí bàbá wa Olúbàdàn tí wọ́n ṣe fún yín ní àná yìí kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n fi snub handshake yìí kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ gọ́vnà Ondo State Lucky Ayédatiwa wọ́n ti ṣe fún yín rí ní event mo ṣe padà rí fídíò yẹn ni tó jẹ́ pé osnob yín ni wọn kí yín ní event yẹn ẹ̀dẹ̀ wà ń bẹ̀ ẹ wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Ọbásanjọ́ ni wọ́n kí wọn kí yín ibẹ̀ ló ẹ̀kẹ́ yìí náà ti tají ẹ lágbára lóòótọ́ wọ́n ṣe orò pé fún yín ṣùgbọ́n kò sí agbára tẹ́ ní kò sí orò tó lè ṣe fún yín kò sí tótó ti Ọ̀nífẹ̀ tẹ́ ẹ bá lọ mọ̀kẹ́ mọ̀ lé ní agbára Ṣàngó ni wọ́n ṣe fún yín orò Ṣàngó ni wọ́n ṣe fún yín ohun tó ṣe fún bàbá orò tí wọ́n ṣe fún bàbá wa Ọ̀nífẹ̀ téèyàn bá mọ̀ kábọ̀ torí èèyàn ò kí ń mọ̀ tán bẹ́ẹ̀ ni èèyàn lè lóun mọ díẹ̀ nú ẹ̀ ó náwọn ibì kan tí ó lè mọ̀ kò sí bó ṣe lè jẹ́ o ò lè mọ̀ tán agbára ju agbára lọ. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ kó jọba ẹ jẹ́ ká láàfíà jọba àwọn tó dẹ̀ ń dá kinní yìí lẹ̀ kò ju àwọn méjì kan lọ and I will mention their name you may get me arrested ẹ lè gbé mi lọ́la tẹ́ bá gbé mi lọ́la I will follow ẹ jọ̀ọ́ ẹ kàn invite me sí station tẹ́ bá invite me sí I will come from there you can take anything ẹ má ní pẹ́fẹ́ wá kí pàǹpá láti gbé mi no just invite me to any station I will go there tó bá come out from that I will face it I will face the music. àkọ́kọ́ nípa ìgbà tẹ́mi ṣe findings mi allegedly honourable Hakeem Skime ẹ ṣe dáadáa tó honourable Hakeem Skime ẹ ṣe dáadáa tó bẹ́ẹ̀ ni ẹ ṣe dáadáa tó àti ààrẹ Almoroof tó wà ní US ẹ ṣe dáadáa tó ẹ̀yin méjì yẹn ni mo wí pé kínní èyí tó jẹ́ ìyàwó yìí tí wọ́n wà nílé wọ́n gbìyànjú dáadáa láti ṣe ṣùgbọ́n ifá ní bí ò bá sọ́wọ́ kí la ó fi dára tí ò bá sára kí la ó fowó dá tó bá jẹ́ ìyàwó yìí wọ́n ní owó lọ́wọ́ dáadáa bẹ́ẹ̀ méjì ṣe níní ìyàwó yìí ò bá ṣe àtúnṣe orúkọ ìyàwó yìí sá mi dẹ̀ sá mi àwọn ni ọmọ Aláàfin ó dá pé àwọn làkọ́bí ọmọ Aláàfin tó lóbìnrin ìyàwó yìí gbìyànjú dáadáa gan wọ́n bá Ọọ̀ni ṣe wọ́n bá ogbó ọba ilẹ̀ Yorùbá ṣe tó bá jẹ́ owó wà lọ́wọ́ ìyàwó yìí dáadáa ni wọn ò bá ṣe àtúnṣe báwo ni kíní yẹn ṣe máa ṣe ṣùgbọ́n bàbá wa Aláàfin Ọwọ́adé àbẹ̀lọ́nkẹ́ ṣubú ẹ̀ṣẹ̀ dépò yìí ni ètè àti àbùkù tó ń bá yín yìí ti pọ̀ jù bàbá wa kábíyèsí Aláàfin Ọwọ́adé ẹ gbìyànjú you are a responsive and humble personnel ẹ jọ̀ọ́ mo fẹ́ lẹ́dùnmáre bẹ̀ yín ẹ gbìyànjú láti ṣàtúnṣe ẹ má jẹ́ kí àwọn ọmọ kábíyèsí Aláàfin Adéyẹmí kẹta kí wọ́n tì yín mọ́ ẹ ṣe nǹkan tí ẹ ti ń ṣe láti lè bọ̀ láti lè mú ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ kó bá wa ètè àti àbùkù yìí ti pọ̀ jù ẹ má dàbí ọba Odídẹrẹ́ tí gbogbo ayé kọ́lẹ̀ tí gbogbo ọba kọ́lẹ̀ tó lóun ṣọdún mẹ́wàá tí kò sí first class ọba kankan lórí àpèrè tí ò sí gọ́vnà lórí ìjókòó ọba Odídẹrẹ́ gbogbo wa láti mọ̀ mi fẹ́ kí kéèsì yẹn papọ̀ ni ẹtí àtàbùkù yìí ti pọ̀ jù ẹ fi pé bóyá yìí lọ̀gálẹ̀ nínú gbogbo àwọn ọmọ tọkàn bí gẹ́gẹ́ bí Aláàfin Adéyẹmí ṣe sọ ẹ sí lọ́mọ ọmọ kìnní nínú ọmọ ọkàn bí ẹ sí lọ́mọ kejì ọmọ keje lẹ́wà ọ̀dẹ̀dẹ̀dẹ̀ ni tó jẹ́ ọ̀ràn míyàn tó ṣe ilé Aláàfin Ọ̀yọ́ tó dá Ọ̀yọ́ sílẹ̀ ẹ fi gbogbo pẹ́ ilẹ̀ jùyọ̀ kan lẹ̀ ẹ fi lẹ̀ lọ be humble mú tó lè mú yín kẹ́ lè dìde láti kí àwọn gọ́vnà chairman local government gan ò lè wá kẹ́ má dìde kí náà nítorí pé abẹ́ chairman local government ní gbogbo ọba wà tá a bá fẹ́ sọ tòótọ́ according to the constitution of Nigeria yes according to Nigeria constitution abẹ́ local government chairman ní gbogbo ọba wà
so nípa délé you have to give respect to the local government chairman tẹ́ ẹ wà láwùdá ẹ̀ tá a bá fẹ́ lò dáadáa kí ló wá dé tẹ́lẹ̀ dìde kí Olúbàdàn kẹ́ẹ̀tì ẹ̀ wo tọ́jú orí you have to be humble àwọn oníwọ̀n ní bàbá ẹ jókòó bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n ní tí àyè èèyàn bá ń bẹ wájú tó bá lọ kọ́kọ́ gbé àga síwájú wọ́n lè padà fi àga ẹ̀ sẹ́yìn ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ ẹni iwájú tó bá lọ jókòó sẹ́yìn wọ́n wá pé ẹ máa bọ̀ níwájú iwájú láyé ìwà bóyá bẹ́ẹ̀ ṣe nìyẹn ẹ má jẹ́ kí àwọn ààrẹ Almoroof kọ́ tì yín mọ́ kò sí ìtàn kankan tẹ́ni tó lè pa tó lè ní pé kó fẹ́ fọ yín pé kínní ẹ wo ìgbà tí bàbá wa Adéyẹmí kẹta náà ń bẹ láyé wọ́n dìde kí Aláàfin kí ló wá dé ẹ̀tẹ́ àbùkù yìí ti pọ̀ jù mo dẹ̀ ń fi àsìkò yìí pé bàbá wa ọba Joel Olorun of Ogo Kingdom ní Kwara State I know you are a bosom friend you are bosom friend of bàbá wa Alaafin Owade I want you to talk with him I want you to talk with him I know you know more than all of them because you have been promoting Yoruba culture and tradition for a very long time bàbá wa ọba Joel Olorun of Ogo Kingdom wọ́n náà kó Olorun of Ogo Kingdom ni ẹ ti ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ tipẹ́tipẹ́ kẹ́ tó dórí ipò yìí ẹ jẹ́ kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó wà nílẹ̀ Yorùbá wọ́n ní òṣùṣù ọwọ́ òṣèṣẹ́ ṣùgbọ́n tèèyàn bá dúró ní kọ̀ọ̀kan nígbàlẹ̀ ẹ̀kan báyìí náà máa kan pékú ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ bí àwọn apànìyàn bọ́n ṣe wọbẹ̀ tọ́dẹ̀ pa àwọn èèyàn bẹ̀ yẹn ṣèbí torí àìsífẹ́ ni ó ní nǹkan tó yẹ kó máa wà láàrin gbogbo èèyàn ọba wa ẹ̀yin nìkan Aláàfin nìkan ni ọ̀n tí jẹ́ kí ìfẹ́ wà ní gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀ tí jẹ́ kí ìrẹ́pọ̀ wà gbogbo ọba tó kù náà gbà fún wọn ní ìrìṣà ṣùgbọ́n ẹ̀yin nìkan yìí náà ni kí ló dé ṣé wọ́n rán yín sílẹ̀ Yorùbá ni láti wá dalẹ̀ Yorùbá rú ni ẹ lè jẹ́ ká gba àlàáfíà láàyè kó jẹ́ káyé lo tòṣèlú àti tàwọn tó wà ní diaspora àwọn ààrẹ Almoroof kí ló dé kí ló táwọn ààrẹ Almoroof ò jẹ́ kí ìsinmi wà nílẹ̀ Yorùbá kí ká ní ká lálàáfíà kí ìrẹ́pọ̀ wà láàrin ẹ̀yin ọba wa nígbà tá a lè sọ pé ní ìsinyìí ẹ̀yin ọ̀dọ́ lẹ̀jẹ̀ ìjọba ọ̀dọ́ ni bàbá wa onírìṣà mi ìmọ̀ yìí tó lè jùlọ ẹ̀yin àti bàbá wa onírìṣà torí bàbá wa onírìṣà wọ́n ṣẹ̀ṣẹ̀ 50 láìpẹ́ yìí ni kí ló wá dé àwọn 51 yà wọ́n ti ṣe 51 àmì wo èjì mi ti ṣiṣẹ́ lórí ẹ̀ so kí ló tẹ̀lé jẹ́ kífẹ́ wà láàrin ẹ̀yin méjèèjì ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ ipò tẹ́ ń sọ yìí bàbá ńlá yín gangan kò débẹ̀ ọkàn bí gangan bàbá tó bí bàbá ńlá yín tó jẹ́ Odùduwà gẹ́gẹ́ bí ìtàn bàbá wa Aláàfin tó sọ ọkàn bí ló dórí ipò yìí ọkàn bí bàbá yín gangan tó bí ọmọ méjì ọ̀hún kò dórí ipò Odùduwà yìí kí ló tẹ̀lé wá fi ara balẹ̀ kágbà fàṣíwájú ẹni ìtì máa sọ láàárọ̀ yìí kò jù bẹ́ẹ̀ lọ nínú comment section máa wo comment àwọn èèyàn wa bóyá lè rẹ́ni dá sí ọmọ Ẹ̀gbá ni mí ìdó ni mí ará ìdó ọmọ àgà ọmọ ìṣọ́ ọmọ olókùn gbé ọmọ àrìnà kébò ọmọ alájà dúdú lédò èyí tó ń bú ẹwẹ tí ò gbọdọ̀ bunijẹ ọmọ alágbò fún bọlọgẹ èyí tó ń kàn gbogbo tí ò gbọdọ̀ kọ́ nípa ọmọ ká ṣẹṣẹ wọlé èdò kéjú àgà kó máa bunijẹ kárìn ìgbẹ́ ká wọlé èdò ká gbọ́ àgà kó máa kọ́ nípa akè nílé baba ká máa nílé ìyá akéèyàn tó bí mi lọ́mọ ará aké màjò méjì májò gbẹrú májò gbẹ̀kọ́ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sí nìyàn ọmọ bó o bá lè pẹja kó pẹja bó o bá lè pàrọ̀ kó pàrọ̀ ìganganú ẹ̀ la òjì gbọdọ̀ jẹ torí kẹ tó wá fún mi pé ọmọ Ilé Ifẹ̀ ni mí ọmọ Ilé Ifẹ̀ ni wọn gbogbo wa o ṣùgbọ́n ìyá mi aké ni wọn bàbá tó bí mi lọ́mọ ìdó ni wọn lẹ́gbàá mọ̀ ló ṣàbí agbègbè àkàlà ire o. When I check the background of that Kábíyèsí Aláàfin Owade, Kábíyèsí Owade is a very humble and respectful personnel. Mo check background wọn ṣùgbọ́n mo fẹ́ kí a mọ ibi tí àbùkù yìí ti ń wá àwọn tí wọ́n ń fà á tí àbùkù yìí fi ń bá bàbá wa Kábíyèsí Aláàfin Owade àti bí a ṣe lè ṣe àtúnṣe tí irú eléyìí ò lè ṣẹlẹ̀ mọ́. Kí ni àkọ́kọ́ ohun tó ń fà á òun náà ni wípé àkọ́kọ́ ń claim wípé Aláàfin ni àgbà nílẹ̀ Yorùbá which is not tí ò rí bẹ́ẹ̀. Ìtàn tí bàbá wa Aláàfin Adéyẹmí kẹta tí wọ́n sọ kalẹ̀ ni máa follow ni máa tẹ̀lé. Tó bá jẹ́ ẹnìkan wà tó yẹ kó máa claim àgbà gẹ́gẹ́ bí Aláàfin ṣe ń claim àgbà fún bàbá wa Ọọ̀nìrìṣà Ọọ̀ni of Ifẹ̀ tó bá jẹ́ ẹnìkan wà tó yẹ kó máa claim àgbà ní gbogbo ilẹ̀ kóòtù òjire bàbá wa Olówù of Òwu ló yẹ kó máa claim ẹ̀ àwọn ọmọ Olówù ló yẹ kí wọ́n máa claim pé àwọn ju gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ gbogbo ọmọ ọba kóòtù òjire lọ ẹ jẹ́ kí n ṣáwò gbogbo aláwo ìtàn tí bàbá wa Aláàfin Adéyẹmí kẹta tí wọ́n sọ pẹ̀lú ẹ̀gbọ́n mi Kúnlé Afọláyan nínú ìtàn yìí ni wọ́n ti sọ wípé ọmọ Ọ̀kànbí ni wá wípé ọmọ Ọ̀kànbí làwọn tó ṣe Ọ̀yọ́dó tó tẹ Ọ̀yọ́dó wípé méje lọmọ Ọ̀kànbí wípé Ọ̀rànmíyàn wọn ò dárúkọ àwọn mẹ́fà tó kù wọn dárúkọ Ọ̀rànmíyàn nígbà tí a wá lọ search nínú ìtàn
àwárí orúkọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó kù yìí. Kí ni orúkọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó kù yìí tí wọ́n ju Aláàfin lọ nítorí pé Ọ̀rànmíyàn tó jẹ́ àkọ́kọ́ Aláàfin àbígbẹ̀yìn ni Ọ̀rànmíyàn. Àbígbẹ̀yìn ni Ọ̀rànmíyàn nínú gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà ọmọ méjèèje tí Ọ̀kànbí bí. Wọ́n ní Odùduwà ó bí ọmọ kan tó bí yìí òun ni Ọ̀kànbí gẹ́gẹ́ bí bàbá wa Aláàfin Adéyẹmí kẹta ṣe sọ tí gbogbo Ọ̀yọ́ sì dúró lórí ẹ̀. Ìtàn yẹn náà ni máa jẹ́ ká lò lówùúrọ̀ yìí láti fi bára wa sọ̀rọ̀. Àkọ́kọ́ ọmọ tí Aláàfin bí yìí àmì tí Ọ̀kànbí bí yìí Ọ̀kànbí ká tó lọ síbẹ̀ àkọ́kọ́ ni wípé ṣé Ọ̀kànbí gangan ṣó di Ọọ̀ni ṣó di ọba nífẹ̀. Àkọ́kọ́ nìyẹn kẹ́ kọ́kọ́ lọ wò. Ọ̀kànbí tí wọ́n wí yìí gangan tó bá jẹ́ ìtàn yìí la fẹ́ tẹ̀lé gẹ́gẹ́ bí bàbá wa Aláàfin tó jẹ́ pé òun ni bàbá wa Aláàfin kẹta tẹ̀lé. Ọ̀kànbí gangan fúnra rẹ̀ kò di Ọọ̀ni nílé Ifẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ lọ wo list àwọn tí wọ́n jẹ Ọọ̀ni nílé Ifẹ̀. Ọ̀kànbí gangan ò di Ọọ̀ni nílé Ifẹ̀. Ọ̀kànbí gangan ò di Ọọ̀ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé ìtàn yìí ni wọ́n tẹ̀lé ìtàn bàbá wa Aláàfin kẹta yìí. Aláàfin Adéyẹmí ọba wa Lámídì tí wọ́n wájà. Ìtàn tí wọ́n sọ kalẹ̀ tó yẹ pé òun náà dúró lé lórí yìí. Ẹ lọ wo àkọ́kọ́ ọmọ tí Ọ̀kànbí bí gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n ń sọ ṣe jẹ́. Ìwé ìtàn òun nìyí lọ́wọ́ mi bí báyìí. Ìwé ìtàn òun nìyí. Ó ń bẹ ń bí báyìí. Ìtàn tí bàbá wa Aláàfin Adéyẹmí kẹta yẹn sọ ìwé ìtàn yẹn rèé lọ́wọ́ mi bí yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ Ọ̀kànbí bímọ méje. Àkọ́bí ọmọ tí Ọ̀kànbí bí ó jẹ́ Ajíbọ́sìn. Ajíbọ́sìn yìí òun ló bí Olówú Ọ̀fọ̀wọ̀ àkọ́kọ́. Bẹ́ẹ̀ ni tó fẹ́ ọmọ Ọbàtálá. Bẹ́ẹ̀ ni ìyẹn ni Ajíbọ́sìn tó jẹ́ àkọ́bí Ọ̀kànbí tí wọ́n sọ. Ìkejì ló bí Alákẹ́tù. Obìnrin méjì ni Ọ̀kànbí kọ́kọ́ bí nínú ọmọ méje yìí gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ. Ìtàn bàbá wa Adéyẹmí kẹta tí wọ́n sọ yìí ọmọ méjì tí Ọ̀kànbí kọ́kọ́ bí obìnrin ni wọ́n. Olówú ni ọmọ àkọ́bí yìí kọ́kọ́ bí ìyẹn ni Ajíbọ́sìn. Ẹlẹ́ẹ̀kejì ni Alákẹ́tù. Ìyẹn làwọn obìnrin méjì tí Ọ̀kànbí bí. Ẹlẹ́ẹ̀kẹta ni ọba Bìní ni ọkùnrin nìyẹn nínú àwọn ọmọ Ọ̀kànbí gẹ́gẹ́ bí ìtàn tí bàbá wa Aláàfin sọ pé méje lọmọ Ọ̀kànbí àbílẹ̀ kẹta yẹn ni ó ṣe àwọn Bìní lẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni Ọ̀rọ̀gúnléèlá ni àbíkẹrin. Ẹlẹ́ẹ̀karùn-ún ni Onísàbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹfà òun ni Olúpópó ni ọmọ àbílẹ̀ kẹfà tí Ọ̀kànbí bí gẹ́gẹ́ bí ìtàn. Ẹlẹ́ẹ̀keje òun ni Ọ̀dẹ̀dẹ̀ tí a ń pè ní Ọ̀rànmíyàn tó tẹ Ọ̀yọ́ dó tó ṣe Ọ̀yọ́ sílẹ̀. Ọ̀dẹ̀dẹ̀ lórúkọ ẹ̀ gangan kí wọ́n tó máa pè ní Ọ̀rànmíyàn. Ọ̀dẹ̀dẹ̀ gangan ni orúkọ ẹ̀ tí gbogbo àwọn tí a wá kàlẹ̀ tí wọ́n bá fẹ́ sọ pé àwọn làgbà ta ló yẹ kó máa kílèmù àgbà nígbà tí Aláàfin kílèmù àgbà fún Ọọ̀ni ìrìṣà Ọọ̀ni Ifẹ̀. Ṣé bó ó yẹ kí Òwu ló yẹ kó máa kílèmù pé òun ju gbogbo wọn lọ tàbí kí Alákẹ́tù máa kílèmù pé òun làbílẹ̀ kejì tàbí kí ọba Bìní kó máa kílèmù pé ṣe bóun làbílẹ̀ kẹta ọmọ Ọ̀kànbí tàbí kí Onísàbẹ̀ máa kílèmù pé ṣe bóun làbílẹ̀ karùn-ún tàbí Ọ̀rọ̀gún kí Ọ̀rọ̀gún máa kílèmù pé ṣe báwọn làbílẹ̀ kẹrin kó tó wá jẹ́ àbílẹ̀ keje àbígbẹ̀yìn tó jẹ́ Ọ̀dẹ̀dẹ̀ tá ń pè ní Ọ̀rànmíyàn tó ṣe Ọ̀yọ́ sílẹ̀ ló wá ń kílèmù pé òun lólórí nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ṣáwọn Olówú ò sí nílẹ̀ Yorùbá ni àbáwọn àwọn tábàtì ẹ̀gbà pé Alákẹ́tù ti wà nílẹ̀ Benin Republic ṣé Ọ̀rọ̀gún ṣé ọ̀rọ̀ sí nílẹ̀ Yorùbá láti kílèmù pàwọn làwọn ju Odùduwà lọ. Ṣùgbọ́n wọ́n fẹ́ kí ìfẹ́ wà nílẹ̀ Odùduwà nílẹ̀ káàrọ̀ òjìire. Wọ́n fẹ́ kí ìfẹ́ bẹ wọ́n fẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ wà wọ́n fẹ́ kí aṣọ̀kan wọn ò fẹ́ dógun sílẹ̀. Ṣùgbọ́n ṣá Aláàfin Ọ̀rànmíyàn tó jẹ́ àbílẹ̀ keje àbígbẹ̀yìn ló wá ń claim pé òun ju àpèrè bàbá ńlá òun lọ àpèrè tí bàbá tiẹ̀ gangan òde. Ẹ kọ́kọ́ lọ mọ̀ gẹ́gẹ́ bí mo sọ ṣáájú Ọ̀kànbí ni wọ́n sọ pé ó bí ọmọ méjì ọ̀hún tó bí Ọ̀rànmíyàn. Ọ̀kànbí gangan ò jẹ́ Ọọ̀ni ìrìṣà Ọ̀kànbí gangan ò jẹ́ Ọọ̀ni. Nípa àdé eléyìí àbùkù tó ń kan bàbá wa Aláàfin Ọ̀yọ́ yìí ti pọ̀ jù
àbùkù yìí ti pọ̀ jù. Máa wá sọ nǹkan tó ń fa àbùkù yìí. Ìtàn tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọ̀hún tí wọ́n gùnlé òun ni wọ́n ń tẹ̀lé, ṣùgbọ́n mo ti ṣàlàyé bí ìtàn yẹn ṣe jẹ́, ẹ má gùnlé ẹ kúrò lórí ìtàn yẹn. Bí ilẹ̀ ṣe wá jẹ́ tó fi jẹ́ pé Aláàfin ló nílẹ̀ jù nígbà òun ni kẹ́ wá gbọ́ yìí. Aláàfin Ọ̀dẹ̀dẹ̀ nígbà tí Odùduwà papòdà lọ́jọ́ wọn àná gẹ́gẹ́ bí ọmọ nígbà yẹn lọ́hùn-ún, nígbà tó Odùduwà papòdà àwọn tó jẹ́ ọmọ Ọ̀kànbí tọ́mọ Odùduwà bí àwọn méjèèje. Kò sí Ọ̀dẹ̀dẹ̀ ńlé tó jẹ́ Ọ̀rànmíyàn torí jagunjagun ògbójú ọdẹ ni, ó ti lọ sóko ọdẹ. Ìgbà tí bàbá wọn sílé, èyí tó jẹ́ Ajíbọ́sìn tó ṣe àwọn òwú sílẹ̀, ìyẹn ti kó ogbó aṣọ, ó ti kó ogbó aṣọ, bàbá onáṣọ lòun fẹ́. Èyí tó jẹ́ Alákẹ́tu ó ti kó adé, ọládé lòun fẹ́. Èyí tó jẹ́ ọba Bìní, ìyẹn ti kó owó, olówó lòun fẹ́. Èyí tó jẹ́ ọ̀rọ̀ Ògún Léèlá, òun yẹn ti jogún aya bàbá tó kù, ó ní aya lòun fẹ́. Èyí tó wá jẹ́ gẹ́gẹ́ bí ìtàn ni o, ìwé ìtàn ń bẹ́lẹ̀ o. Èyí tó wá jẹ́ Onísàbẹ̀, ó ti jogún gbogbo ẹran ọ̀sìn, ó ní ẹran ọ̀sìn lòun fẹ́. Èyí tó wá jẹ́ Olúpópó, ó ti kó gbogbo ìlẹ̀kẹ̀, ó ní gbogbo ohun tóun fẹ́ nìyẹn. Ìgbà tí Ọ̀rànmíyàn tó jẹ́ Ọ̀dẹ̀dẹ̀ níjọ́ wọn àná tó dé, kò bá nǹkan kan mọ́. Ó wá ní gẹ́gẹ́ bí àbúrò àwọn tó gbẹ̀yìn, kí làwọn fẹ́ ṣe fún àbúrò àwọn tó jẹ́ Ọ̀dẹ̀dẹ̀ yìí. Gbogbo wọn wá fẹnu kò, wọ́n ní ìgbà tó jẹ́ pé àwọn ti lọ tẹ̀dó, táwọn ti kúrò ní ilẹ̀ Òdùdú, àwọn ti kúrò ní Ilé Ifẹ̀, táwọn ti lọ tẹ̀dó síbi oníkálùkù wọn wà. Ṣùgbọ́n oko táwọn ní ìlú àwọn yìí nílé Ifẹ̀ yìí, táwọn bá ti wá kó nǹkan ọ̀gbìn tó ń bẹ́ẹ̀ àwọn máa fún àbúrò wọn ní nǹkan. Ibẹ̀ ni ìṣákọ́lẹ̀ ti bẹ̀rẹ̀. Wípé táwọn bá ti ń wá kó nǹkan ní Ilé Ifẹ̀, àwọn máa fún àbúrò wọn ní nǹkan. Ibẹ̀ ni ìṣákọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ tí Aláàfin fi sọ pé àwọn làwọn nílẹ̀. Yorùbá Parapọ̀ TV, ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ like ẹ̀, bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV, àgbàlẹ́tù ọmọdé làwọ̀.